Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà o. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹjọ. A dúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, àti wípé kí a lè mọ̀ wípé olùkọ́ àgbà wa tí ó ń kọ́ wa, kí a sì lè máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ní gbogbo ìgbà. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ 14 oṣù kẹjọ. Èní ọjọ́ ajé, ọjọ́ 14 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé Jésù olùkọ́ wa. Jésù olùkọ́ wa. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn. Ìwé Jòhánù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn tí ó kà báyìí pé olúkúlùkù ẹni tí ó bá rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tí ó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba Ọlọ́run àti Baba àti Ọmọ. Nígbà tí a ó mú Bíbélì kíkà wá nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé nítorí náà ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ tèmi wọ̀nyí tó sì ṣe wọ́n, èmi yóò fi wé ọlọ́gbọ́n ẹnìkan tí ó kọ́ ilé rẹ̀ sí orí àpáta. Òjò sì rọ̀, ìkún omi sì dé, afẹ́fẹ́ sì fẹ́ wọn, ṣùgbọ́n ilé náà kò sì wó, nítorí tí a fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀ lórí àpáta. Ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ tèmi wọ̀nyí tí kò sì ṣe wọ́n, òun ni a fi wé aṣiwèrè ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sí orí iyanrìn. Òjò rọ̀ o, ìkún omi dé, afẹ́fẹ́ sì fẹ́, ó sì bì ilé náà, ó sì wó, ìwó rẹ̀ sì pọ̀ púpọ̀. Nígbà tí ó bá sì ṣe tí Jésù ń parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí tán, ẹnu ya gbogbo àwọn ẹni tí ó ń kọ́ sí ẹ̀kọ́ rẹ̀. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkejì. Ó sọ fún wa kedere pé Jésù ni olùkọ́ wa. Ó lè yà ọ́ lẹ́nu pé ní gbogbo iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé, ẹnikẹ́ni kò pè é ní ajíhìnrere tàbí wòlíì tàbí olùṣọ́-àgùntàn. Wọ́n kàn ṣáà ń pè é ní olùkọ́ni. Gbogbo ibi tí Jésù ń lọ, ó ń kọ́ni. Kódà ní etí òkun. Ìwé Máàkù orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá. Jésù jẹ́ olùkọ́ni. Ó sì fẹ́ràn láti máa bá wa lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀. Ó sì fẹ́ràn láti máa bá a lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀. Ìròyìn ayọ̀ ni èyí nítorí orúkọ tí ó lérè fún àṣeyọrí tàbí ìfìdímúlẹ̀ akẹ́kọ̀ọ́. Bí olùkọ́ bá lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ fìdí rẹmi nítorí ó kọ̀ láti gbọ́ ìkìlọ̀, a jẹ́ pé olùkọ́ kò ní ẹ̀bi ọ̀rọ̀ náà o. Ìwọ rí èyí dájúdájú nígbà tí Jésù jẹ́ ààbọ̀ iṣẹ́ rẹ̀ ní òpin ìgbà rẹ̀ nínú ayé. Nínú ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlá, ó wí pé nígbà tí mo wà pẹ̀lú wọn nínú ayé, mo pa wọ́n mọ́ ní orúkọ rẹ. Àwọn tí ìwọ fi fún mi ni mo ti pa wọ́n. Ẹnikẹ́ni nínú wọn kò sì ṣègbé bí kò ṣe ọmọ ìgbé, kí ìwé mímọ́ kí ó lè ṣẹ. Nítorí náà, bí o bá gbọ́ gbogbo ìkìlọ̀ Jésù Kristi tí o sì gbọ́ràn sí i, yóò ràn ọ́ lọ́wọ́ dandan láti dé ọ̀run rere ní òpin ayé rẹ. Lẹ́yìn tí Jésù jíǹde kúrò nínú òkú, ojúṣe rẹ̀ tẹ̀síwájú gẹ́gẹ́ bí olùkọ́ sí olùkọ́ àti àwọn olùkọ́. Ìdí nìyí nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ ìkẹrìndínlógún, Màríà Magdalene pè ní Rábónì. Àpèlé pàtàkì tí a fi ń yẹ àwọn olùkọ́ ńlá sí. Fún àwa kan, a jẹ́ olùkọ́ ìyìn rere. Ìwé Jákọ́bù orí ìkẹta ẹsẹ̀ ìkíní wípé àwa la ó gba ìdálẹ́bi tó tóbi jù ní ọjọ́ ìkẹyìn. Bí iṣẹ́ wa kò bá pé,
Èyí rí bẹ́ẹ̀ nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ló dúró fún àwọn ọkàn ènìyàn ti Ọlọ́run. Alágbára ti yàn fún wa o. Ìròyìn ayọ̀ náà ni wípé a ní olùkọ́ tí yóò kọ́ wa bí a ṣe lè borí ìdánwò ńlá yìí ní ọjọ́ náà. Ó wà níbẹ̀ nígbà tí gbogbo láti kọ́ wa. Ó wà níbẹ̀ nígbà gbogbo láti kọ́ wa bí a ó ṣe ṣe àṣeyọrí nínú iṣẹ́ yòówù tí ó bá fi lé wa lọ́wọ́. Ìdí nìyí tí mo máa ń fi sọ fún àwọn ọmọ mi láti máa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ kún ọwọ́ wọn jù. Láti má jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ kún ọwọ́ wọn jù débi pé wọn kò yóò lè sọ. Wọ́n á wá sọ ìbáṣepọ̀ pẹ̀lú olùkọ́ àwọn olùkọ́ nù. Gbà mí gbọ́ ní tòótọ́. Láìsí òun, o kò lè ṣe iṣẹ́ ìránṣẹ́ tó tọ́. O kò lè máa jà àwọn kọ̀ọ̀kan kúrò ní ìjọba. O kò lè máa já àwọn kọ̀ọ̀kan gbà kúrò nínú ìjọba èṣù kí o sì retí kí ó fi ọwọ́ yẹpẹrẹ mú ọ. Yóò lo àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ púpọ̀ láti mú ọ wálẹ̀. Ṣùgbọ́n bí o bá wà ní àsopọ̀ pẹ̀lú olùkọ́ àwọn olùkọ́, ìwọ yóò borí ní ìkẹyìn. Wà á ní àsopọ̀ pẹ̀lú olùkọ́ àwọn olùkọ́. Gbìyànjú, ṣakitiyan, lépa láti wà ní ìbáṣepọ̀ pẹ̀lú olùkọ́ àwọn olùkọ́. Kókó àdúrà. Olùkọ́ àwọn olùkọ́, jọ̀wọ́ kọ́ mi ní ohun tí èmi yóò ṣe láti dé ọ̀run rere ní ìkẹyìn. Olùkọ́ àwọn olùkọ́, kọ́ mi ní ohun tí èmi yóò ṣe láti dé ọ̀run rere ní ìkẹyìn. Olúwa yóò kọ́ wa ní ohun tí a ó ṣe láti dé ọ̀run rere ní orúkọ Jésù. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́sà, a padà sí elébùté ibi tí a ó fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti ẹ̀ní sí nìyẹn nígbà tí a máa pàdé ní ọ̀la. Olúwàbùkọ́lá Ayákó ní ọkọ̀ ọ̀run ṣíṣí ti ẹ̀ní. Ó dàbọ̀.